Èyí ni ìtàn nípa ìgbésí ayé Àjàdí ní ṣókí. Àjàdí jẹ́ ọ̀dọ́ tó jáfáfá, ó sì tẹpá mọ́ṣẹ́ ọwọ́ rẹ̀ pẹ̀lú. ó ṣèṣì jábọ̀ ó ṣèṣì jábọ̀. Àjàdí tẹpá mọ́ṣẹ́ ọwọ́ rẹ̀ kóun lè bá a dẹni yìí láwùjọ. Ní ọjọ́ kan, Àjàdí pe àwọn ọ̀rẹ́ rẹ̀ jọ láti dágbére ìrìnàjò lọ sí ìlú Èkó fún wọn. Àjàdí ń sọ fún wọn pé òun fẹ́ lọ sí ìlú Èkó láti wá iṣẹ́ lọ. Àjàdí rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọ̀rẹ́ rẹ̀ nípa ìrànlọ́wọ́ owó láti lọ sí ìlú Èkó. Àmọ́ kàyéfì ló wá jẹ́, gbogbo àwọn ọ̀rẹ́ Àjàdí wọ́n ń fi Àjàdí ṣe ẹ̀yẹ gẹ́gẹ́ bí ẹni tí kò mọ nǹkan tó kàn. Wọ́n kúrò ní iwájú rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Báwọn ọ̀rẹ́ ti lọ tán, ojú Àjàdí sì lé omi nítorí ó ń wò pé bóyá nǹkan ń ṣẹlẹ̀ sí ìgbésí ayé òun ni. Ọ̀rẹ́ rẹ̀ kan súnmọ́ Àjàdí, ó sọ pé tó bá kọ wájú sí ọ kó tá, tó bá kẹ̀yìn sí ọ kó o tá, tó bá sì kù wọ́n nìkan kó tún èrò ara rẹ̀ pa. Àjàdí tẹjú mọ́ ọ̀rẹ́ náà dáadáa. Àjàdí ti múra Èkó. Àjàdí gbé báàgì rẹ̀, ìlú Èkó yá. Àjàdí is now moving to Lagos. Àjàdí ti dédé ọkọ̀ ìlú Èkó. Àjàdí dúró sí ẹ̀gbẹ́ títì márosẹ̀ láti wá ọkọ̀ Èkó. Kò pẹ́ tó dé ẹ̀gbẹ́ títì náà, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan páàkì mọ́ Àjàdí lẹ́gbẹ̀ẹ́. Inú Àjàdí dùn láti bá awakọ̀ náà sọ̀rọ̀. Àjàdí súnmọ́ awakọ̀ náà fún ìrànlọ́wọ́ láti dé ìlú Èkó. Awakọ̀ náà ní kó wọlé. Àjàdí wọnú ọkọ̀, ìlú Èkó yá. Àjàdí ń lè kó, ìlú Èkó yá. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà mọ̀ ní lọ yìí. Àjàdí ń lè kó, ìlú Èkó yá. Ayé tó tó àkámọ́ra. Èmi má bẹ̀rù ayé. Gbogbo àwọn tó wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ t'Àjàdí wọ̀ yìí, gbogbo wọn mà lọ ti sùn lọ yìí. Àjàdí náà sì ti sùn pẹ̀lú. Àjàdí mira bí ẹni pó fẹ́ jí. Àmọ́rọ́ ni àsùnfọ̀fọ̀n tẹ̀fọ́n. Ọlọ́run ọba aláwòrábí má má ṣe jẹ́ ká sọ̀rọ̀ òkú. Lójijì ọkọ̀ kọrí sínú igbó. Awakọ̀ yìí wa ọkọ̀ sínú igbó. Awakọ̀ sì bọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ tọ̀. Bẹ́ẹ̀ lawakọ̀ yìí fojú ṣọ́ ẹnikẹ́ni tó lè kọjá sásìkò gbà náà. Àwọn kan ló ń bọ̀ lọ́ọ̀kan yìí. Wọ́n yọ lọ́ọ̀kan, wọ́n ń bọ̀ wá sídìí ọkọ̀ náà. Ẹ̀bẹ̀ ni ká bẹ lọ́wọ́n ọba aláwòrábí ní pé ọjọ́ tẹ́bi bá ń pọ̀nà, má mà ṣe jẹ́ ká bá wọn rìn. Ọjọ́ tẹ́bi bá ń palẹ̀, má ṣe jẹ́ ká sí nílé. Bí wọ́n ṣe dédìí ọkọ̀ náà, wọ́n bẹ̀rẹ̀ sí fọwọ́ gbá àwọn èrò inú ọkọ̀ náà láyà.
wọ́n sì ń gbé wọn wọnú igbó lọ. Kábíyèsí rẹ̀ Ọlọ́run bá. Awakọ̀ náà sì wa ọkọ̀ rẹ̀ padà. Èyí ti túmọ̀ sí wípé òṣìṣẹ́ àwọn ẹni ibi yìí làwakọ̀ náà. Elédùmarè mọ̀ fi ṣọ́ ẹ̀ṣọ́ wà lọ́wọ́ ẹni tá a ṣọ́, èyí tí ń ṣọ́ wa. Kábíyèsí rẹ̀ Ọlọ́run bá. Wọ́n mọ̀ ti gbaṣọ lára wọn, wọ́n sì tún sun wọ́n mọ́lẹ̀. Bàbá ń bari ẹ̀ ní wípé wọ́n tún ní kó máa jẹ koríko. Olórí àwọn ajínigbé ló ń bọ̀ yìí pẹ̀lú igbá lọ́wọ́, bẹ́ẹ̀ sì ni ojú rẹ̀ kan gógógó bí ojú èṣù. Èṣù tí ẹ ní torí kì í rẹ́rìn. lọ́dún lùlù àwọ̀. Kábíyèsí rẹ̀ Ọlọ́run bá. Kí wá ni yóò ṣẹlẹ̀ sájàdí? Kò sẹ́ni tó kú mọ́ nítorí bọ́ làjàdí ń wò, nítorí wọ́n sì gba iye rẹ̀ lọ. Wọ́n ń gbégbá sí wọn lórí lẹ́yọ kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ sì ni wọ́n ń ṣubú lulẹ̀ ni wọ́n sì ń pọ ẹ̀jẹ̀ lẹ́nu. Àmọ́ gbà tó kan orí Àjàdí, arákùnrin yìí gbé igbá sí bọ́ làjàdí ń wò, bẹ́ẹ̀ kò sì ṣubú lulẹ̀. Kábíyèsí rẹ̀ Ọlọ́run bá. Inú bí ajínigbé, ó pàṣẹ wípé kí wọ́n lọ ju Àjàdí sínú igbó kó lè máa jẹ koríko rẹ̀ lọ. Títóbi rẹ̀ Ọlọ́run ọba. Kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ sájàdí? Ọlọ́run mọ́ fi páńpẹ́ ayé mú wa.